Ǹjẹ́ ẹ ti gbọ́? Olúwo ti ìlú Ìwó sọ pé kì í ṣe ìlú Ilé-Ifẹ̀ ní Yorùbá ti bẹ̀rẹ̀. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ pé ìran Yorùbá jinlẹ̀ wọ́n sì lóòrìn ju kí àwọn onítàn máa sọ pé ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ. Olúwo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ṣàlàyé láìpẹ́ yìí pé àsìkò ti tó fún àwọn òǹkọ̀tàn láti ṣe ìwádìí kíkún lórí ibi tí ìran Yorùbá ti ṣẹ̀ wá kí wọ́n sì rí i pé ó wà nínú àkọsílẹ̀. Ọba Àkànbí sọ pé gbogbo ìtàn ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé ibìkan ni Odùduwà ti ń bọ̀ kó tó di pé ó tẹ̀dó sí Ilé-Ifẹ̀, eléyìí tó túmọ̀ sí pé kì í ṣe ìlú Ilé-Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ayé rẹ̀. Ó ní ibi tí Odùduwà ti ń bọ̀ gan-an kó tó di pé ó tẹ̀dó sí Ilé-Ifẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ ìṣèjọba pẹ̀lú adé gẹ́gẹ́ bí àmì àṣẹ ló yẹ kí àwọn èèyàn ṣèwádìí nípa rẹ̀. Ọba Àkànbí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìran Lámúròdù ní ẹ̀yà Yorùbá, ọkùnrin ńlá tó sì ní agbára tó kọ́kọ́ kọ́ ilé tó ga jùlọ. Ó ní kí ẹnikẹ́ni wá sọ pé ìlú Ilé-Ifẹ̀ ní ìran Yorùbá ti wá dàbí fífi ọwọ́ bo ọlá àti iyì ìran Yorùbá mọ́lẹ̀. Olúwo ṣàlàyé pé ibi tí Yorùbá ti wá gbọdọ̀ jẹ́ ibi tí wọ́n ti ní èdè àjùmọ̀lò tó já geere, irú èyí tí àjọ onídàánwò WAEC àti JAMB fọwọ́ sí. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.